ẹkùnjúmọ́ máa ní gbogbo tẹ̀tí báyìí tẹ̀tí láǹfààní àti mọ gbọ́ wa àti mọ wò wá lórí ìkànnì amóhùnmáwòrán DIGINAIJA TV gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé aláǹfààní àti mọ lọ káàkiri ká lọ́mọ ọmọ àfọyín bó ti ṣe ń gbóná fẹ́lẹ́fẹ́lẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yálà lábala òṣèlú ìròyìn amúlùdùn tàbí lábala eré ìdárayá agboolé Fuji náà lára báyò níbi tí gbajúgbajà olórin Fuji ní Alhaji Suleiman Adio ti jáde wá báyò láti wá ṣe lálàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ìbáṣepọ̀ tó ṣe bẹ́ẹ̀ tó wà láàrin àwọn àti Sikiru Ayinde Barrister ó jẹ́ kó di mímọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún ó jẹ́ kó di mímọ̀ wípé inú Fuji báyìí ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n bí àwọn sí o bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí bàbá náà ni Sikiru Ayinde Barrister ṣe jẹ́ sí àwọn ò nítorí inú Fuji náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n bí àwọn sílẹ̀ tí ilé wọn ṣe bẹ́ẹ̀ tí kò jìnnà síra wọn ó fèsì sí gbogbo ìbéèrè ọ̀hún pẹ̀lú Gẹ̀ẹ́sì lẹ́yìn tó túmọ̀ sí kẹlẹ́nu sọnù fún gbogbo àwọn tí wọ́n ti ń bu ẹnu àtẹ́lù wọn pé wọ́n lè sọ òyìnbó látàrí báwọn náà ti ṣe bu ẹnu àtẹ́lù òyìnbó Alhaji Sikiru Ayinde MC Oluomo lórí ọ̀rọ̀ kò dùn ṣe ẹ wọ ọ̀rọ̀ ń ṣe bẹ́ẹ̀ ò lágbára ibà mi wá nǹkan fìdílé tàbí kẹfìdílé kan kẹjẹ kájọ wò fọ́nrán. If I want to start talking about my dad, you are not going to finish the interview today. Yeah, it's my dad. It doesn't matter if he is my biological father, but it's my dad because he and my dad, they are like this, and we came from the same neighborhood. Dr. Sikiru Ayinde was born in number 8 Aileru Street. I was born in number 4 Smith Street. So we're like, we're like family, and it's very close to the family. So I know Dr. Sikiru Ayinde Barrister through my dad. Fuji music is in my blood. Yeah, because my dad is a composer, is a drummer, and is an artist as well. So I was born. I was born into it. For a real full-time musician, you have to be a Fuji artist. You know why? You're going to earn it today. You're going to earn it later. When you are late, you're going to benefit it. What I'm going to tell them is they should be very hardworking. Give the respect to who the respect is due to, and make sure you know what you are doing, know where you are coming from, know where you are, and know where you are heading to. Once you know that, the journey is not too far. Ẹ káàbọ̀ padà ṣàlàyé ọ̀rọ̀ náà lẹ́sẹ̀ bẹ́ẹ̀ lẹ́tì gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ó jẹ́ kó di mímọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún wípé ìbáṣepọ̀ tó ṣe bẹ́ẹ̀ tó dánmọ́ràn ló wà láàrin bàbá àwọn àti Alhaji Sikiru Ayinde Barrister bákan náà inú Fuji báyìí ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n bí àwọn sí nítorí inú ẹ̀jẹ̀ wọn ni Fuji náà wà bákan náà wọ́n ṣe ìfèsì sí gbogbo ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú èdè Gẹ̀ẹ́sì lẹ́yìn tó túmọ̀ sí kẹlẹ́nu sọnù fún gbogbo àwọn tó ti bẹnu àtẹ́lù wọn pé ṣé wọn náà wàá gbé ìbò ní látàrí bí wọ́n ti ṣe bẹnu àtẹ́lù òyìnbó Alhaji Sikiru Ayinde MC Oluomo tọ́ka tó máa dágbére ẹjẹ́ káka ọ̀kan sí méjì nínú nǹkan táwọn èèyàn fi sọ sábàlá àríwísí fọ́nrán ń kàwé ìyàtọ̀ kọ sí oníkálukú ká tó mọ̀ lọ bákan náà ìyàtọ̀ bá kọ sẹ́yìn náà gbàgbé láti bá fi èrò tí náà sọ sábàlá àríwísí ìyẹn comment section. àrí kọ́mẹ́ntàsì kan tó ní na MC dey give una chance. He should get himself good teacher. He is rich. Besides, I think he has done the needful when he spoke good English in an event in Edo State. Nevertheless, na borrowed language. Ẹgbọ́ wọn ṣe bẹ́ẹ̀ wọ́n ní MC Oluomo ló ṣe bẹ́ẹ̀ lọ fún àwọn ènìyàn lọ́rọ̀ sọ wọ́n ní bá ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní owó ó yẹ kí wọ́n bá olùkọ́ fúnra wọn ní tílé tó ṣe bẹ́ẹ̀ tí ó mọ̀ kọ́ wọn ẹgbọ́ ṣé bí wọ́n ti ṣe fi èyíbó sọ gbogbo ìfèsì sí gbogbo ìdáhùn ọ̀hún ṣó túmọ̀ sí pé bóyá MC Oluomo náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi dá sí àbí báwo ló ṣe lè ti yín gan ẹ má gbàgbé láti bá a fi èrò tí náà sọwọ́ sábàlá àríwísí ìyẹn comment section ẹ̀ tún jẹ́ ká wo òmíràn. This is what people are comparing to MC Oluomo. Wọ́n ní ṣe èyíbó tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ń wé ti MC Oluomo lélẹ́yìí. I'm not surprised. International musician. What do you expect? And besides, his wife is a lawyer. Kudos to you, not kudos. Eléyìí ṣe bẹ́ẹ̀ ni kò jọ wọn lójú nítorí olórin àgbáyé ni wọ́n ní bákan náà ìyàwó wọn ní agbẹjọ́rò ní ìyàwó wọn ní
kùdùsì ni wọ́n ní kì í ṣe kùndùsì lẹ́yìn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi tà sí Alhaji Sikiru Ayinde MC Oluomo. Atawewe, you are blessed with your good English. Olivet Sat, either he went to school, but he should remember during ex-governor Raji Fashola regime, he and MC Oluomo was 5 and 6 then, but because of Pasuma, he was fighting MC Oluomo indirectly. Ẹ̀gbọ́n ṣe lóòótọ́ ni pé torí Pasuma náà ló ṣokùnfà bí Atawewe ti bẹ́ẹ̀ ṣe ń bá MC Oluomo jà nítorí wọ́n ní ọ̀rẹ́ ìmùlẹ̀ ni wọ́n ní ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n. Tẹ́lẹ̀ rí ìyá tó bá kọ sí yẹn má gbàgbé láti bá fi èrò tí yẹn sọ̀rọ̀ sábàlá rí sí ìyẹn comment section bó bá ṣe rí létí yín gan-an. Ẹ jẹ́ ká ka ọ̀kan sí ká tó máa lọ. I really love this way where you are good. You prove those criticizing you wrong. Àwọn onítùkùtù, you are different from Kudusi family. Ẹ̀gbọ́n ṣe lóòótọ́ ni wọ́n ní ó jẹ́ kó di mímọ̀ fún gbogbo àwọn tó ń bẹnu àtẹ́lù wọn pé ṣé wọn náà wàá gbé ìbò ni. Wọ́n ní ó jẹ́ kó di mímọ̀ fún wọn pé ó yá èmi náà gbé ìbò bẹ́ẹ̀ mo sì lè sọ dáadáa. Tó ànímọ́ rí jù báyìí lọ́gbọ́n bá ṣe rí létí yín gan yàtọ̀ bá kọ sí yín bẹ́ẹ̀ bá ṣe rí sí ẹ má gbàgbé láti bá fi èrò tí yín náà sọwọ́ sábàlá àríwí sí ìyẹn comment section. Bákan náà kẹba láìkẹ́ sí bá ṣe ẹ̀kẹ́ fi sọwọ́ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà. Ìkànnì DIGINAIJA TV àwa ní tiyín ní tòótọ́. A ó tún máa bá yín pàdé lọ́jọ́ mi nígbà mi lórí ìkànnì kan náà. Àǹdágbére báyìí fún yín pé ó dàbọ̀.